tóun bá ti dé Abẹ́òkúta wípé òun máa pè mí. So conclusion yẹn ni àwọn ọlọ́pàá gbọ́, conclusion yẹn ló fi mú mi tó gbọ́ tó fi rí pé bóyá mi ṣe ẹgbẹ́ mi ò lè ṣe ẹgbẹ́ kọ̀ọ̀kan. Tóun bá ti dé Abẹ́òkúta wípé òun máa pè mí. So conclusion yẹn ni àwọn ọlọ́pàá gbọ́, conclusion yẹn ló fi mú mi tó gbọ́ tó fi rí pé bóyá mi ṣe ẹgbẹ́ mi ò lè ṣe ẹgbẹ́ kọ̀ọ̀kan. Kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ nínú àwọn tí ó jẹ́ ayé tí mò ń sọ yìí náà tí mo ní wọ́n ní kí n wá ṣe ẹgbẹ́ yìí náà níbi tó tíkẹ́ẹ̀tì mi dé àwọn ìkan nínú àwọn àgbà wọn tó jẹ́ pé bóyá tó jẹ́ bí ọ̀gá sí wọn ìyẹn ni ó lọ sí ọgbà àwọn so-safe tí ó lọ sọ fún àwọn so-safe ìyẹn ló lọ sí ọgbà àwọn so-safe tó lọ sọ fún àwọn so-safe wípé èmi fẹ́ máa ṣe fọ́mátì fún àwọn ẹyẹ nínú àdúgbò láti lè wà máa fi tíẹ́tà àwọn òun lọ́wọ́ ọlọ́pàá òun lọ́wọ́ sósì transfer mi wá sí anti-cultism. Mi ò Ṣẹ́gun Ọládipúpọ̀ ọmọ Ìjẹ̀mọ̀ ní mísà ọ̀kadà ni mò ń gbé. Má ọ̀ràǹdà ni mo máa ń lọ bọ̀ iwájú Kútọ́ gáràjì ní bus stop mi gbọ̀ngàn. Àwọn so-safety ló mú mi. Wọ́n ní mò ń ṣe fọ́mátì fún pé mo fẹ́ ṣe ẹni tí ó mú mi lọ sọ́gbà àwọn so-safety gangan ó ní mo fẹ́ máa ṣe fọ́mátì fún àwọn ẹgbẹ́ àwọn ẹyẹ láti lè wá máa fi tíkẹ́ẹ̀tì àwọn nínú àdúgbò. Ṣé lè bọ̀ lórúkọ ẹ̀? Rárá o. Inú àdúgbò Lókèbodè yẹn ni ó wà. Irọ́ o, èmi ò ṣe ẹgbẹ́ kankan, Ọlọ́run nìkan ló jẹ́ ẹlẹ́rìí mi níbí báyìí o, mi ò ní ẹlẹ́rìí bọ̀, Ọlọ́run nìkan ló jẹ́ ẹlẹ́rìí mi níbí báyìí, mi ò ṣe ẹgbẹ́ kankan látijọ́ tí ìyá mi àti bàbá mi ti bí mi, mi ò ṣe ẹgbẹ́ kankan. Mo fẹ́ ìrànlọ́wọ́ ìjọba ni kó jọ̀ọ́ kó ṣàánú mi torí wípé kí ni irú nǹkan báyìí kò ṣẹlẹ̀ sí mi rí. Mi ò sun station yìí bẹ́ẹ̀ ni mi ò ṣe alábàápàdé ní pé ogun àtakò lélẹ̀ ọlọ́pàá wọn ìjọba kó jọ̀ọ́ kó ràn mí lọ́wọ́ tí bá dẹ̀ bọ̀ nílé ilé mi ò tún ní rí gbèrègbèrè láti lè sọ pé kan. Mi ò ní ìyá mi ní bàbá mo ti níyàwó bẹ́ẹ̀ ni mo ti bímọ. Mọ̀ pé mo wà lólórí wọn torí wípé kí ni látijọ́ tí ó ti mú mi wọn ò jẹ́ kí n pe fámílì mi kankan rárá. Moni òun náà ni mo fi sọ wípé mo ní mo pe Sẹ́kẹ́. Mo sọ tẹ́lẹ̀ mo ní mo pe Sẹ́kẹ́ pé mo invite ẹ pé mo sọ fún wípé àwọn ayé ń tẹ́tì mi wípé Sẹ́kẹ́ yẹn dẹ̀ jẹ̀yẹ́. Àmọ́ nínú táwọn ìwádìí wa ta gbọ́ o fẹ́ invite àwọn arábí yẹn wá láti tàbí wá pa ìlú wọlé. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ẹ mọ̀ pé mo sọ Ṣẹ́gun Ọládipúpọ̀ lórúkọ mi. Ẹ mọ̀ wípé mo sọ láti ilẹ̀ wípé nígbà tí ìjà ṣẹlẹ̀ ní Òkè Jẹmọ̀ tí mo kúrò ní Òkè Jẹmọ̀ mo lọ sí Òkèbodè. Mo sọ fún yín wípé àwọn ayé Òkèbodè yẹn ló ń tẹ́tì mi wípé kí n wá ṣe ẹgbẹ́. Mo dẹ̀ jẹ́ kó yé wọn wípé mi ò ṣe ẹgbẹ́ wípé gẹ́gẹ́ bó ṣe mọ̀ mí láti ilẹ̀ pé ṣé mo ṣe ẹgbẹ́ ọkàn láti pàṣẹ wípé mi ò ṣe ẹgbẹ́ ló ti ń tẹ́tì mi wípé àwọn máa ṣe kí ni àwọn máa make sure wípé mo kúrò ní orílẹ̀ alààyè. Ìgbà tí mo ní ṣẹgbẹ́ tí mo wá lọ́wọ́ yìí fàtẹ́ni tó ṣẹgbẹ́ kí lè rógbà ẹ̀. Mọ́mì ṣé gbogbo orúkọ ẹ mọ̀ pé mo sọ náà wípé gbogbo nǹkan báyìí kò ṣẹlẹ̀ sí mi kò jẹ́ kí n lè ṣe kí ni kò jẹ́ kí ọpọlọ mọ́ mi. Jẹ́ ń béèrè lọ́wọ́ ẹ̀ ẹni tó invite pé kí wọ́n wá pa yẹn kí ló ṣe fún ẹ gangan. Òun ló kọ́kọ́ ní invite even gan inú àwọn tó wà ládùúgbò yẹn ló ń jẹ́ kó yé mi wípé
tí n bá ti ń rí ṣólè bọ̀ yẹn pé kí n máa sá fún pé torí wípé kí ni ó ti sọ pé ó make attempt láti lè sọ pé kọ́wọn ayé wa pa mí. Òun ni mo fi wá sọ wọ́n nílò gbọ́ wọ́n wá yára láti lọ invite àwọn tó máa pa. ìṣesí ẹ̀ náà inú ìwà ẹ̀ náà ó fi hàn wípé òun náà fẹ́ ṣe kí ni ó fẹ́ hùwà ẹ̀dá sí mi. Òun ni mo fi sọ fún Sẹ́kẹ́ yẹn ní Sẹ́kẹ́. àjọ kí làwọn ìṣesí tó ń ṣe sí ẹ. bíi tí n bá dọ́dọ̀ ẹ̀ bíi tí n bá wà nínú àdúgbò ó sọ fún mi pé ìwọ ṣebí àwọn ọmọ ẹyẹ nìwọ̀n wà pẹ̀lú àbí má wọ̀rí tó bá ti yá tóun bá ti ní time pẹ̀lú ẹ̀ wàá rí wàá ṣe gbá kan ilé ayé máa sú ẹ ìgbà kan máa ṣe ẹ kìnní kan máa ṣe ẹ. ìgbà tí wọn ò ṣẹgbẹ́ kí ló ń wà pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn. mi ìwà pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn Sẹ́kẹ́ yẹn nìkan náà ni wọ́n. Sẹ́kẹ́ yẹn náà ọmọ ẹgbẹ́ òkùnkùn lẹ wọ́n ló sọ ní. influence wípé torókè jẹmọ tí mo wà bọ gbogbo táìmù tí mo wà lókè mi ìkọ̀wé èèyàn wà ara o mi ìkọ̀wé èèyàn wà ara o mọ́mí mi bẹ́ẹ̀ ni òótọ́ yẹn náà ni mò ń sọ mi ìkọ̀ àwọn èèyàn wà ara mi ìkọ̀ àwọn èèyàn wà ara mi ìkọ̀ àwọn èèyàn wà ara ọmọ ìjẹmọ ni mi ọmọ Abẹ́òkúta bẹ́ẹ̀ ni mà. parí òwe ẹgbẹ́ ẹyẹ. o lè sọ pé òmò pé ẹgbẹ́ ẹyẹ lẹ́yìn máa wọ́tọ̀ ó túmọ̀ sí pé tó o bá kí n ṣọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn o ò ní àyà láti lọ pe ẹlẹ́gbẹ́ òkùnkùn láti wá pa èèyàn mọ́ àdúgbò. mọ́mì sọ́tẹ́lẹ̀ tó bá ti ṣètò tó bá ti sọ èdè òmìnira o. mọ́mì mi ò ṣe ẹgbẹ́ òkùnkùn. báwo ló ṣe wá mọ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn. ẹnìkan ṣo tí mo mọ̀ yẹn náà ni mo mọ̀ òun náà ni Sẹ́kẹ́ yẹn influence wípé torí. kí ló ń kọ Sẹ́kẹ́ yẹn gọ̀gọ̀gọ̀ kí lorúkọ ẹ̀ Sẹ́kẹ́ náà sọ ni. Sodiq gọgọ lorúkọ ẹ̀ bọ̀ nickname ẹ̀tọ́ mọ̀ bọ̀ nickname ẹ̀tọ́ mọ̀ ni Sẹ́kẹ́ yẹn nǹkan tó jẹ́ kí n mọ Sẹ́kẹ́ yẹn ò ju wípé nígbà tí mò ń gbé òkè jẹmọ ọmọ jẹmọ náà lòun náà so mẹkáníìkì ló ń kọ́ ní gbogbo táìmù yẹn so ọmọ jẹmọ náà lòun náà. Ẹ̀ẹ́dẹ̀ mi léèrè pé ṣé mi mọ̀ mi mọ̀. Ìwọ máa jẹ́ ẹ̀kọ́ ìjọ ń sọ. Mo mọ̀ pé àyè yìí bẹ́ẹ̀. Kí Ramon ṣe kó tó ní kán wá pa Ramon rí. Ẹni tí mo sọ pé ó wà lókè bodè tí mo ní ó ń tẹ́tì mi pé kìíní òun ló ní kí Ramon kó wá pa mí. Ramon yìí. Bẹ́ẹ̀ni. Ramon kí lè rò ẹ tó fi sọ fún wa bíbá pé o ò mọ Ṣẹ́gun rí. Sa ma ní tilẹ̀ tọ́lọ́ èmi ò mọ̀ rí rárá ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi nígbà tí ó mú mi ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi pé mo gbọ́ pé wọ́n ní pé mo fi wá pa torí ẹ̀ ìgbà tí wọ́n tún wá gbọ́ pé ọ̀nà òun náà wá ń gbèrò pé ó fi wá pa mi wá ń jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi pé ìwọ tí mi mọ̀ rí báwo ni mo ṣe máa gbèrò pé mo fẹ́ wá pa ẹ́ létà ìdààmú wá ń gbọ́ pé ọ̀nà òun náà gbèrò pé ó fẹ́ wá pa ẹ̀mí mi ò dẹ̀ mọ òun rí òun lòun sọ pé òun mọ èmi rí. ẹni tí wọ́n sọ pé kó lọ pa kí ni wà kí ló ṣe fún ẹ tó sọ pé kó lọ pa lórí rọ́yọ̀ ló fún kó lọ pa. Òun ni mo sọ wípé bọ̀bọ̀ tí mo ní wà lókè bodè yẹn ìyẹn Ṣọlá yẹn òun ni ayé gangan náà ní Ṣọlá yẹn ó ti yé òun ni mo sọ wípé ó sọ wípé tóun bá ti ráyè tọ̀dọ̀ tèmi ilé ayé máa sú mi ìgbà kan máa sú mi òun ni mo fi sọ wípé òun ó padà sọ wípé kí ayé ìníwọ̀ àbí. mi ìṣẹ́gbẹ́ kankan ayé ìníwọ̀ àbí. mi ìṣẹ́gbẹ́ kankan mi ò ṣẹ́gbẹ́ kankan influence wípé torí Sẹ́kẹ́ yẹn ẹyẹ ni Sẹ́kẹ́ yẹn ẹyẹ ni Sẹ́kẹ́ ẹyẹ yẹn lèmi sọ fún. ẹni tó ń sọ ìgan tó ń sọ pé ó ní pé ó gbéṣẹ́ pé èmi wá pò yẹn mi ìmọ̀ yẹn náà rí torí ẹ̀ ló ṣe wá ń ya èmi ní ẹnu gangan. gbogbo yín báyìí ní ìsòkè bodè lẹ́jọ́ ń gbé. èmi ò gbókè bodè rárá ìgbà tá a dé station gan ni mo ṣe rí. Ibo ni wọ́n ń gbé. Ibẹ̀ Olókùta lèmi gbé. Olókùta. Bẹ́ẹ̀ níbẹ̀ lọ tí wàá mú èmi. Bẹ́ẹ̀ lábẹ́òkúta. Abúlé ọlọ́nilẹ̀. Èmi kọ́. Torí ẹ̀ lóye wá ń yè mí lẹ́nu pé èmi tí mi gbókè bodè tí mi mọ ẹni tó ń sọ. Àmọ́ Ṣẹ́gun ni wọ́n mọ ọmọkùnrin yìí báwo ló ṣe mọ̀. Nǹkan tó jẹ́ kí n mọ̀ ni pé nígbà tó sọ pé Ramon ni ó ti wá sí Òkèbodè rí
tí ó dà ń pé àṣemáṣe kan ó ṣẹlẹ̀ nínú Òkèbodè yẹn. Ó dà ń pé ó dà ń pé ó wáyàn kan wá sí Òkèbodè yẹn bọ̀ mí sí ní àráǹdì pé ó táìmù yẹn gbá tí. Bàbá ìwọ ni wò ṣẹgbẹ́ òkùnkùn. Ní ìṣẹ́gbẹ́ o. Activities wọ̀nyí ló ń sọ fún wa. Ó ń sọ fún wa ṣé informant ẹlẹ́gbẹ́ òkùnkùn ni ẹ ní. Ní ọjọ́ tí ó wá sókèbodè yẹn èmi mo bá wọn nígbà tó wọn ọlọ́pàá tó dé ó dà ń pé ó ti sá lọ kí àwọn ọlọ́pàá yẹn tó dé ìgbà táwọn ọlọ́pàá yẹn máa fi dé lèmi náà fi ọ̀kadà ṣiṣẹ́ dé ní táìmù yẹn òun ni èmi fi rí kí ló mo wá fi ṣe dá ọmọ mọ̀. tí wọ́n fi fẹ́ pa kí ló ṣe gbọ́dọ̀ kí ló ṣe dáàmú tó fi fẹ́ pa. Àdúrà Moni mi lè sọ ni. Òun náà ni. Ẹ̀ṣẹ̀ wo ló ṣe ìwọ dáàmú dáadáa. Ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀? òun ni Ṣọlá ẹ̀hún lọ gbéṣẹ́ mi fún pé kó wá pa mí. Báwo ni wọ́n ṣe mọ̀ wípé òun ni Ṣọlá gbéṣẹ́ fún ta ló sọ fún ẹ. Nígbà tó ti ní ràmọ́ kò dẹ̀ sí ràmọ́ tó pé méjì nì. Kí ni tó ṣẹlẹ̀ lókèbodè? A ṣe nǹkan kan o èmi ò sí bẹ́ẹ̀ o mi ì sí bẹ́ẹ̀ rárá o. Bọ̀ ó dà ń pé ó wá àwọn èèyàn kan wá sí Òkèbodè ni bọ̀ mi mọ àwọn tó wá mi mọ nǹkan tó fa ìjà wọn. Ọmọ pa nǹkan tó ń sọ rárá. Ìyàwó tèmi ìyàwó mi family house fún Òkèbodè ló wà. Ìjọ tí mo wá lókèbodè èmi àti ọmọ kan ó gbá ìyàwó mi ní etí. Ọmọ yẹn wálé mi àti ẹ̀wá jọ jà tájọ nura wa pa gan lójú títì ni mo dẹ̀ fi kó bẹ́ẹ̀ ni mo dẹ̀ fi lọ́njọ́ yẹn nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Torí ẹ̀ ló ń yé mi lẹ́nu pé báwo ni èmi lòun ṣe mọ èmi torí ọmọ tí Ramon náà rẹ̀ báwo ló ṣe jẹ́ sí ẹ. Kò jẹ́ bákan sí mi ò torí wípé kí ni èmi mi ò. Kò jẹ́ bákan sí mi ò torí wípé kò jẹ́ bákan sí mi ò torí mi mọ ẹni yẹn rí o. Ni mo lọ bẹ̀ tọ́ṣọ̀kù bàbá wọn ni mo lọ bẹ̀ ibẹ̀ ò ṣe bí tí mò ń lọ torí bóyá wọ́n ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ yẹn èmi ò dẹ̀ wá mú òun. Láàárín yìí báwo ló ṣe jẹ́? Èmi ò mú orí o. Ìyanu Olúwa ló kọ mi. Kí ló gbé débi? Níwájú Ọlọ́run. Yóò sí mbẹ̀. Oní ẹni bẹ́ẹ̀ ẹ̀rọ kú sí ayé. Ó dẹ̀ máa pàdé àdúgbò ẹyẹ àtàyè sí nínú ẹgbẹ́ yìí. Mọ́mì Kí ló fẹ́ kí ìjọba ó ṣe? Mọ́mì mo ìrànlọ́wọ́ ìjọba ni mo fẹ́ pé kó ṣàánú mi gbogbo nǹkan báyìí mi ò rí.